nǹkan tí àkòrí nǹkan tá à ń sọ ní ọ̀sẹ̀ yìí ni àrùn wárápá. Bẹ́ẹ̀ ni, ṣé ẹ lè fún wa ní ìwé kí ni ó ń pè ní àrùn wárápá gan? Wárápá ó jẹ́ àrùn tí wọ́n ṣe sọ pé ó jẹ́ àrùn ọpọlọ. So nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé nígbà tí ẹ bá rí pé ẹnìkan ní wárápá, ẹ máa rí pé ẹnìyẹn dáadé ṣubú, òun yí ńlẹ̀ ọ́ ara wọn gan. Nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn ni pé nínú ọpọlọ wọn, táwọn doctors, àwọn medical personnel tó máa ń pè ní neuronal activities. Ìyẹn túmọ̀ sí pé àwọn neuronal activities yìí ó ti pọ̀ jù, that is àwọn messages, impulses tí ọpọlọ ń send ní àkókò yẹn ó ti pọ̀ jù. Òun ló fi jẹ́ pé ẹnìyẹn kò lè control, kò mọra mọ́, kò mọ bóun ṣe máa múra dúró ní àkókò yẹn. Ẹ máa fi pé ẹni bẹ́ẹ̀ máa ṣubú. Àwọn míì wà náà tó jẹ́ pé wọn ò ṣubú rárá, ṣùgbọ́n ẹ̀kan máa rí pé ẹ̀mí á máa ṣe báyìí, ẹlòmíì ara wọn á gan báyìí. Irú oríṣiríṣi bẹ́ẹ̀ ni àrùn wárápá ṣe máa ń ṣẹlẹ̀. Ṣé ó máa ń ṣe ọmọ tọ́ṣẹ̀ bí bóyá bí ọmọ ọ̀sẹ̀ méjì? Well, from study àti ọmọ ọdún mẹ́ta la máa ti rí pé ó ṣe wípé wárápá gbé ọmọ. Ṣùgbọ́n wípé àwọn ọmọ ìkókó wípé ó ṣeé ṣe kó ṣẹlẹ̀. Ṣùgbọ́n at that point a gbọ́dọ̀ máa wo àwọn oríṣiríṣi conditions tó lè fẹ́ fà á. Ṣùgbọ́n màá advice wípé ẹ lọ sí hospital kẹ́ lọ rí dókítà yẹn.